Ẹ̀kọ́ pàtàkì tí ìyá ọmọ kọ́mọ ẹ̀ ní ọjọ́ ìgbéyàwó. Ẹ̀kọ́ pàtàkì tí ìyá kọ́ ọmọbìnrin ẹ̀ ní ọjọ́ ìgbéyàwó, èyí tó ní ṣe pẹ̀lú ìgbé ayé mi àti ìwọ, pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìgbéyàwó tàbí tí ẹ ti wà nínú ìrìn àjò ìgbéyàwó. Ẹ̀kọ́ yìí ṣe pàtàkì, ó ṣe kókó, ó sì dá mi lójú wípé tí o bá mú ẹ̀kọ́ yìí lò, wà á ní ìdílé aláyọ̀, wà á ní ìdílé tó kún fún ìbùkún, wà á ní ìdílé tó ní àṣeyọrí rere nínú Kristi Jésù. Ẹ tẹ́tí sílẹ̀. Ọmọ mi, lónìí ló bẹ̀rẹ̀ ìrìn àjò gẹ́gẹ́ bí ìyàwó. Láìpẹ́ jọjọ, ìwọ náà yóò di ìyá nínú ilé. Rántí wípé mo kọ́ ọ ní àwọn ẹ̀kọ́ bí a ti ń tọ́jú ilé, bí a ti ń se oúnjẹ, bí a ti ń palẹ̀ mọ́, bí a ti ń bọ̀wọ̀ fún àwọn èèyàn, bí a ti ń tẹríba sọ́kọ, àti bí a ti ń sọ àsọyé pẹ̀lú ọkọ nínú ilé. Gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ àjò tuntun yìí, jẹ́ kí èyí kó wà ní ọkàn rẹ wípé ọkọ rẹ ó jẹ́ onísùúrù ènìyàn. Ṣùgbọ́n má torí pé ó ń jẹ́ onísùúrù kó wá hùwà ìbàjẹ́, kó wá mú kó bínú, kó wá mú gbé ìgbésẹ̀ tí kò dára láti da ilé rẹ rú. Bu ọlá fún, bọ̀wọ̀ fún, má ṣe gbọ́ ohunkóhun láàyè tó lè mú kó bínú. Irú eléyìí tí mo ṣe sí bàbá rẹ tó mú kó bínú sí mi. Mo fẹ́ kí o mọ̀ wípé nípa ti bàbá rẹ, wo àmì tó wà níwájú orí mi yìí, ó jẹ́ àmì ìrántí nígbà tí bí bàbá rẹ ṣe fẹ́ràn mi tó ní sùúrù fún mi tó. Ṣùgbọ́n ní ọjọ́ tí mo mú bínú, ní ọjọ́ náà ni mo ní àmì lórí. Kì í ṣe pé mọ̀ọ́mọ̀ fẹ́ wu àyẹ́ sí mi, ṣùgbọ́n èmi ni mo wu ìwà tó mú kó bínú, tó sì mú kó fún mi ní àmì yìí. Èyí jẹ́ àmì tí mo fẹ́ kí o mọ̀. Ìdí tí mo fi ń rọ̀ ẹ́ wípé má ṣe gbọ́ ohunkóhun láàyè láti mú kí ọkọ rẹ bínú tàbí kó jà pẹ̀lú rẹ. Nígbà tí ẹ bá ní èdè àìyedè, mo fẹ́ kí o mọ̀ wípé fi sùúrù àti ìrẹ̀lẹ̀ láti dá lóhùn, tàbí kí o wó omi tútù kí o mú. Nígbà tí ènìyàn bá mu omi, kò ṣeé ṣe fún ènìyàn láti sọ wípé òun fẹ́ sọ̀rọ̀ jáde. Nípa bẹ́ẹ̀, dípò kí o mọ wí àwíjànu pẹ̀lú ọkọ rẹ, tẹríba kí o sì pa ẹnu rẹ mọ́ ní àkókò tó bá fẹ́ bínú. Má sì gbàgbé wípé o ti di ìdílé méjì báyìí. Ẹbí ọkọ rẹ, ẹbí rẹ ni pẹ̀lú. Ẹbí rẹ náà, ìwọ fún ara àtọkọ rẹ, ẹbí kan náà ni pẹ̀lú. Mọ̀ bí a ti ń bọ̀wọ̀ fún bàbá, mọ̀ bí a ti ń bọ̀wọ̀ fún ìyá, mọ̀ bí a ti ń bọ̀wọ̀ fún àwọn èèyàn. Gba àwọn ènìyàn lálejò sílé rẹ. Má ṣe fi ọwọ́ ìbínú kọ ẹnikẹ́ni lójú. Ẹnikẹ́ni tó bá wá ilé yín, fi sùúrù àti ìfẹ́ gbà á wọlé. Má gbàgbé, wo kòkò ńlá tí orí tí mo fi ń dáná yẹ, kí n tó bí ọmọ ni mo ti rà á, tó sì jẹ́ pé mo fi ń dá iná fún gbogbo àwọn ènìyàn tó bá wá sí ilé wa. So jẹ́ ẹni tó yẹ pé ó fi nǹkan lẹ̀ fún àwọn èèyàn, tó ń bọ́ àwọn èèyàn. Má ṣe ṣe ẹni tó jẹ́ wípé ó ṣàbùkù àwọn àlejò. Jẹ́ ẹni tó yẹ kó kó àlejò mọ́ra, àti ará ilé àtàrà òde kó wọn mọ́ra. Pàápàá jùlọ àwọn ẹbí ọkọ rẹ. Má ṣe jẹ́ ẹni tó yẹ pé ó ń da ìdílé ọkọ rú. Má dàárín ẹ̀gbọ́n àti àbúrò ọkọ rẹ rú. Má dàárín ìdílé ọkọ rẹ rú. Ìwọ wọ àárín wọn ìwọ ti pẹ̀lú wọn nísìnyí, ìwọ náà ti di ẹbí wọn. Ṣùgbọ́n rántí wípé bí o bá ṣe sí wọn, bẹ́ẹ̀ náà sì máa ṣe fún ọ. Máa dúpẹ́, máa fayọ̀ gba ohunkóhun tí a bá fi fún ọ. Ohunkóhun tó kàn ṣe fún ọ ní kékeré, fi ayọ̀ gbà á. Nítorí pé bí o bá fayọ̀ gba ohun kékeré tí wọ́n ṣe fún ọ, nígbà tó bá yá, wọ́n á ṣe nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Má sì gbàgbé wípé lénìí báyìí o wọ aṣọ ìgbéyàwó tó ń funfun lẹ́lẹ́lẹ́. Rántí wípé òun bọ̀ náà láti wá wọ aṣọ èyí tó fi tọ́jú ọmọ. Mo sì gbàdúrà nítorí pé èmi náà wọrú aṣọ bẹ́ẹ̀, ìwọ náà sì wọrú aṣọ bẹ́ẹ̀, wàá sì ní ọmọ láyé lágbára Ọlọ́run. Má sì tún ṣe gbàgbé wípé nígbà tí ìjà bá wáyé láàrin ìwọ àti ọkọ rẹ, má sá wá sí ilé mi láti wá fẹjọ́ sùn. Má sá lọ sílé ọ̀rẹ́ láti lọ fẹjọ́ sùn. Má sá lọ sílé ìdílé kankan láti lọ fẹjọ́ sùn. Dípò bẹ́ẹ̀, fi sùúrù àti ìrẹ̀lẹ̀ láti approach ọkọ rẹ kí ẹ sì jọ yanjú ẹ̀ nínú ilé yín. Má gbàgbé, ọ̀pọ̀ ìgbà tí màá tàbí ìbájọ ní àjọṣe tàbí tábàjọ ní èdè àìyedè láàrin ara wa,
rántí bí a ti ṣe ń yanjú ẹ̀. Ìwọ náà kọ́ ẹ̀kọ́ yìí, mo sì ti fi kọ́ bákan náà. Má sì gbàgbé wípé oúnjẹ méjì ni ọkùnrin fẹ́ràn jùlọ. Oúnjẹ tí o wá láti ilé ìdáná, èyí tó ṣí lọ́jọ̀ fún ọkọ rẹ, àti oúnjẹ èyí tó mọ̀ fún ọkọ rẹ lórí ibùsùn rẹ̀. Má torí wípé bóyá pé èdè-àìyedè wà láàrin yín, o wá torí bẹ́ẹ̀ o wá sọ pé ò ní dáná oúnjẹ fún, tàbí ò ní fún lóúnjẹ lórí ibùsùn yín. Tó bá ń dẹ́rù nǹkan bí eléyìí wò, o fẹ́ da ilé rẹ rú ni. Mo ti kọ́ ọ lẹ́kọ̀ọ́ yìí kí o sì dúró lé. Má gbàgbé ìwọ̀nba ẹ̀kọ́ tí mo kọ́ ẹ yìí, tí kò bá tó, gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ sí. Bíbélì jẹ́ amọ̀nà ẹ, ẹ̀mọ́ sì jẹ́ olùtọ́ni rẹ. Gba Ẹ̀mí Mímọ́ láàyè láti darí rẹ. Gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè láti darí rẹ. Ìwọ àti ọkọ rẹ rí dájú pé ẹ jọ ń gbàdúrà papọ̀, ẹ jọ ń ka ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, ẹ jọ ń sọ àsọyé papọ̀. Má ṣe ìgbéraga, má hùwà ẹ̀tàn, má hùwà ọ̀dàlẹ̀ pẹ̀lú ọkọ rẹ. Mo mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọmọ mi, mo sì mọ̀ wípé ìwọ náà ó hùwà gẹ́gẹ́ bí mo ti wà. Ó tiẹ̀ tún hù jù bẹ́ẹ̀ lọ nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, nítorí pé ilé èmi àti bàbá rẹ kò dàrú, ilé ìwà àtọkọ náà kò sì ní dàrú. Mo wá gbàdúrà wípé bó ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yẹn lénìí, ìgbéyàwó ẹ̀ ó ní ayọ̀, yóò ní àlàáfíà, yóò kún fún ìbùkún. Ojú Ọlọ́run yóò wà pẹ̀lú yín, ayọ̀ Ọlọ́run yóò sì jẹ́ ìpín yín. Láìpẹ́ láì jìnnà, á wá bá yín yọ ayọ̀ ọmọ lágbára Ọlọ́run. Ọ̀tá tí ń dá ìdílé rú kò ní ráyè wọ ìdílé yín. Ogun tí ń pín ìdílé láyà kò ní ráyè wọ ìdílé yín. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé bí o ti ń lọ ilé ọkọ rẹ, ayọ̀ ló bá ń bẹ̀, ayọ̀ lójú rẹ sì máa rí bẹ̀, ojú ò sì ní tì ọ́. Like, share and comment from Michael's TV.